Àjàdí Abdulrazak tí àdàpọ̀ orúkọ mọ́ jẹ́ Akila Chance. Bàbá Akala láti ìgbà tí a ti máa ó pẹ́ ọjọ́ jìnnà síra wọn. Ó jẹ́ èèyàn kan a máa ń pè ètò ẹ̀ sì máa yára síyàn. Mẹ́mú tí nǹkan bá jáde fún ẹ kò tè ilé ẹbí ẹ̀ ó ní ẹsẹ̀ ní máa ló bẹ̀ ẹ̀ wá. Mẹ́mú ṣe ìyàwó ọmọ mi wá lọ fọ́pàṣẹ ó wá sára àṣẹ wá gbogbo ẹ̀. Mẹ́mú tó bá tó ráyè ń gbà mí àpá ní máa wá sọ̀rọ̀ mi tó máa ń ránṣọ tàyẹ̀ ni ó lè gbé aṣọ wá fún mi ló ránṣọ ó ṣe kìíní àjọ máa ń asábàtìra pọ̀ bàbá kan ló jẹ́ bàbá kan pé ọmọ bàbá tó bí mi àpá tàyẹ̀ ni òun náà àpá àjọ máa ń jáde síra wa ó jẹ́ ẹ̀kan ó sì ṣe hàn gidi èèyàn tí ṣe tó ṣe àmọ́ àwọn ọmọ ẹ̀ kán dàgbùn wá tí bàbá náà ń hun gbèsè ayé ẹ̀ káwọn náà pa kán kọ́ ṣe bàbá náà fún ọjọ́ ọ̀la fún àǹfààní bàbá náà ọlọ́run sì fún wa ṣe èmi Àjàdí Abdulrazak Akila Chance ọmọ tápà.